Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tó máa ná ju àwọn tó lu àná lọ, ọba tó rí náà rí tí ń ṣẹlẹ̀ lónìí àti gbogbo tí ń bẹ ńbẹ̀. Ọlọ́run nìkan lórí náà rónìí àti tí ó máa ṣẹlẹ̀ ńbẹ̀. Tán bá wá níta ló mọ̀la, Ọlọ́run nìkan náà ló mọ̀la. Ọlọ́run nìkan olọ́mọ ọ̀la tẹ́nìkan ò mà ntí ó ṣẹlẹ̀ lọ́la kò yẹ nìkan àfọlọ́hun títóbi fọ́lọ́run náà. Allahu Akbar. Ẹ̀yin ọmọ ìyá mi ńlẹ̀ Yorùbá, ẹ kú atótónu èyí tí ń lọ lásìkò yìí lórí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ, Chief Sunday Igboho lọ́tún, Chief Sunday Igboho lósì. Gbogbo wa la sùn tá a hanrun o, gbogbo wa pátá la sùn láti hanrun, àtọ́bá wa àti ìjòyè, gbogbo wa la wà lójú oorun. Ọlọ́run ló gbé ọmọ Adéyẹmọ dìde ló ní sábàbí dáadáa pé kó ta wá jí. Ọlọ́run ló gbé ọmọ Adéyẹmọ dìde, Chief Sunday Igboho, Ọlọ́run ló gbé dìde pé kó ta wá jí lójú oorun tá a wà. Ọlọ́run ni ó ta wá jí lójú oorun tí gbogbo wa sùn lọ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní ajínigbé, apààyàn, àgbà oko olóko, àgbẹ̀tọ̀ Yorùbá lọ́wọ́ rẹ̀ kún ó sì sódi tiwọn. Ilé ìwà bójúmu báyìí nígbà tọ́lọ́run wọ́n ṣẹ̀dá kálukú wa, ó dá wa sórí ilẹ̀ kọ̀ọ̀kan tá a sì mọ́ra wa, ó sì ṣe wá níran tó mọ́ra wọn. Ètí á jẹ́ tájòjì tá a gbà láàyè lórí ilẹ̀ tiwa tí ó sì fẹ́ gba dúkìá mọ́ wa lọ́wọ́. Wọ́n ń pa àwọn obìnrin wa, wọ́n ń pa àwọn ọkùnrin wa, wọ́n ṣe ń pa kúkúrú náà ni wọ́n ń pa gúngùn. Àbà sọ wa lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀, sọ wa rí bẹ́ẹ̀ nínú òfin Ọlọ́run. Ẹni àgbà lálejò kó sì máa ṣe bí ó lé. Allahu Akbar kabira. Ọlọ́run ló gbé arákùnrin yìí dìde sí wa pé kó ta wá jí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí. Ọlọ́run fi ọmọ Adéyẹmọ ó fi ṣe onísábàbí dáadáa fún gbogbo wa nílẹ̀ Yorùbá. Onísábàbí dáadáa ló fi ṣe fún wa. Ọmọ Adéyẹmọ, fọkàn rẹ balẹ̀, fi ọkàn rẹ balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Mìmì kan ò ní mì ọ́. Àlùbáríkà ọlá ṣáájú ẹ̀dá Muhammad. Ọlọ́run ló gbé ọ dìde fún wa, ẹ̀mí rẹ ó sì gùn látàrí dáadáa. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn ní ọ, ẹni ọ bá mọ̀ ọ́ wọ́n mọ̀ pé ṣe èèyàn burúkú. Ọlọ́run dá ọ lẹ́dàá kan tó ṣe pé bọ́ ọ bá rí bíyà bá ń di ọmọ làkejì ò ní gbà kíyà ò jẹ́. Èyí sì jàjẹ́ bí ẹni ọ bá súnmọ́ ọ ló lè mọ̀ o. Bá a ti ń sọ yẹn ni tí ò súnmọ́ wọ́n mọ̀ yín mú sí ọ ní o, ṣùgbọ́n ẹni ọ bá súnmọ́ wọ́n mọ̀ pé jàjẹ́ bí. O sì máa jà fẹ́tọ̀ ọmọnìyàn ni. Ẹni Ọlọ́run dá sórílẹ̀ tí wọ́n ń fìyà jẹ ó sì bá kọ̀yà. Mo wà lọ́dọ̀ rẹ̀ ńjọ́ kan rí tí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ 30 ọdún, wọ́n fẹ́ ìyá àgbàlagbà kan fẹ́ fi jìbìtì gbalẹ̀ lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ ti kóra jọ lé lórí. Ó dẹ̀ ní wọ́n ṣàlàyé, kálukú ṣàlàyé lọ ọ̀tún, wọ́n ṣàlàyé lósì, ó sì láwọn ń bẹ̀ pé tó ọmọkùnrin yìí ló nílẹ̀, ẹ fẹ́ yàn jẹ ni, ẹ sì gbọ́dọ̀ dórí ilẹ̀ rẹ̀ mọ́. Kí ló ṣe tó tí ì kọ́lẹ̀ yìí? Olówó ni ò tí ì sí, òfun ní búlọ́ọ̀kù lójú mi tí ó tó kọ́lé, òfun ní sìmẹ́ǹtì. Pé bọ́ ọba ti kọ́lé sórí ẹ̀ ẹnìkan ò níyàn jẹ. Ètè mi mọ̀ ọ́ sínú. Ọlọ́run á gbé ọ lóní sábàbí dáadáa dìde lórí àwọn ará òkè Ògùn tí wọ́n ń jẹ níyà. Lórí àwọn ará òkè Ògùn tí wọ́n ń jẹ níyà, kí wá ní kùrù kẹ̀kẹ́ yín tẹ́ fẹ́ wá máa dẹ́rù bọmọ ọlọ́mọ. Ẹni Ọlọ́run gbé dìde. Ebe rí pé yà ti ń jẹ wọ́n lókè Ògùn tẹ́ dìde látijọ́ yìí. Ọmọ Adéyẹmọ, fọkàn rẹ balẹ̀. Chief Sunday Igboho, fọkàn rẹ balẹ̀. Fọkàn rẹ balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run tó máa fi búra bọ́rọ̀ bá kọ́ ọ la bóòlù ti sọ ó ní ọfọ Ọlọ́run tó lẹ̀mí rẹ búra. Kì í ṣe ẹ̀mẹ́wàá ni mo ti wà níwájú rẹ tó ti búra pẹ̀lú orúkọ Ọlọ́run bẹ́ẹ̀. Bánábì náà sì ṣe máa búra nù. Ànábì ni mo fi Ọlọ́run tó lẹ̀mí mi mo fi búra. Gbogbo ìgbà lọ sọ pé ọfọ Ọlọ́run tó lẹ̀mí rẹ búra. Ọlọ́run tó wá lẹ̀mí rẹ náà ni ó fẹ̀yìntì. Wọ́n fẹ̀yìntì àwọn èèyàn, bọ́ọ̀ fẹ̀yìntì àwọn èèyàn wọ́n gé ọlọ́run wọ́n la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam.
Ọlọ́run ni ó fẹ̀yìntì ọmọ ànábì Ádámù ò ṣe fẹ̀yìntì má bá ní ìṣó máa ṣó wájú bọ́ ọba wọ ẹ̀yìn ò ní rí wọn mọ́ o ọba tó lẹ̀mí rẹ tó fi búra ní ó fẹ̀yìntì kankan ò ní sí ọ ọlọ́ṣáájú ẹ̀dá Muhammad. àwọn Fúlàní wọ́n ti ń ṣèkà lórí ilẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́ àfúrá ní ọmọ Adéyẹmọ lọ́lọ́run gbé lóní sábàbí dáadáa dìde kọ́ wá tàwájí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní apààyàn wọ̀nyí abatẹnijẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ má wàá jẹ́ àti arákùnrin ẹ má jẹ́ àṣekà fún o ẹ má jẹ́ àṣekà fún o ẹ má jẹ́ abati ẹ̀jẹ̀ o ilé rẹ̀ tẹ́ tún lọ jó ti jẹ́ bógiri ọ̀bá lanu aláǹgbá ò lè wọ ọbẹ̀ aláǹgbá kan ò lè wọ ọbẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin ni máa jó nsọ wájú à ń bọ̀ lẹ́yìn rẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ tún fẹ́ jẹ́ àfojú olóore ẹ̀fẹ́ ká fi gúngi dúkìá bàǹtàbàǹtà ẹ̀sìn gbà wọ́n láàyè kí wọ́n wá jó lé ẹ̀rántí pé ńjọ́ wọ́n fẹ́ kógun jà yín ládùúgbò wọn ọmọkùnrin ni òjò wọn kógun jà yín o ńjọ́ táwọn ọmọ onílẹ̀ yìí yìnbọn lákọ tí wọ́n ń yìnbọn arákùnrin ló bóde tó gba gbogbo yín ládùúrú bẹ̀ǹsì títì bó ṣe jìnnà tó kẹwàá má lè jáde. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam tó ọlọ́mọ bí tọ́rọ̀ náà yọjú sí ṣùgbọ́n dáadáa ni ó yọrí sí fún ọmọ Adéyẹmọ dáadáa ni ó yọrí sí fún ọ yóò padà wá tún gbé ọ̀gá àdúgbò ti wà tẹ́lẹ̀ lọ nítorí pé àníyàn tó fi ṣe nǹkan kì í ṣàníyàn owó àníyàn tọlọ́ǹtà nẹ́bì ni àníyàn pé àníṣe yìí ò ní jẹ yín gbogbo agbára tọ́lọ́wọ́n bá fún mi wọ́n lò lórí dáadáa ni ẹ má wàá jẹ́ dójútì ẹ má jẹ́ àkàn lábùkù ńlẹ̀ Yorùbá ilé rẹ̀ tẹ́ lọ jó ẹ fi fún àwọn Fúlàní lọ́rọ̀ sọ ni o torí pé wọ́n bá bọ̀rọ̀ lọ tí wọ́n bá bàbọ̀ wọn alẹ́ tó gbìjà wọn náà ni wọ́n ti lọ jólé rẹ̀ tí ò tí ì pọ́sẹ̀ kan sọ wà lè yọ ọwọ́ ayé ó rí bẹ́ẹ̀ èyí náà lẹ́ ń pariwo ọ̀gá ọlọ́pàá ń bọ̀ wá mú ọ̀gá ọlọ́pàá ń bọ̀ wá mú kí lọ̀gá ọlọ́pàá fẹ́ fi ṣe sọ́pà àyàn ni èèyàn ni ẹ má pa àwọn èèyàn wọn má bà tí wọn jẹ́ má ebe yìí ìjọba náà wà ń bẹ̀ kí lẹ rí ṣe sí ẹ jẹ́ agbárùkù tí ni ẹ jẹ́ àfọwọ́bò ni nǹkan ti wà lélẹ́yìí ẹ jẹ́ àjọ fọwọ́ gbé sókè ni ẹ jẹ́ àjọ fọwọ́ gbé òkè kọ́ ga ni ará àtàlẹ̀ Yorùbá máa pọ́nlé ọmọ ọ̀tá tí ò ní láǹfààní tí ó ṣe sí yín tí ò ní láǹfààní tí ó ṣe fún yín lẹ̀ pọ́nlé ará alẹ́ tí yín ẹ̀yìn pọ́nlé ẹ jẹ́ apẹ́ eléyìí lé o gbogbo ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹ̀yin àfáà ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ lórí arákùnrin yìí ẹ má fi tẹ̀sí bọ́ ẹyú ẹgbẹ́ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan Ọlọ́run lọ́mọ ẹni tí ó ràn ń sẹ́ ẹ̀yin náà wà nílẹ̀ tọ́lọ́run ọ̀ràn yín òun lọ́lọ́run wá rán báyìí ẹ̀jẹ̀ wa fọ́ọ̀tì lẹ́yìn nǹkan kan gbọ́dọ̀ ṣe o Ọlọ́run ó sì dáàbò bò ẹ̀yin Yorùbá ẹ̀rù yín bà mí púpọ̀ wọ́n mọ̀ yín dáadáa ìkànnì Yorùbá nítorí ntẹ́jẹ ẹ̀pà Abíọ́lá Yorùbá lọ́pàá Abíọ́lá báwo lọ́wọ́ ò ṣe dórí pírẹ́sidẹ́ǹtì lórílẹ̀‐èdè yìí Yorùbá náà lẹ́wà ń díẹ̀ ẹ̀yin lẹ́wà ń bẹ̀ bàbá bẹ̀rẹ̀ sí máa tú ẹ̀yin náà lẹ sòfófó Akíntọ́lá pé ń tọ́ dàré Akíntọ́lá ajọ́ kìíní àná ló gbọ́mọ̀sọ ẹ̀yin náà lẹ sòfófó rẹ̀ pé bí ọ wà rè ẹ̀yin Yorùbá ni o eléyìí tọ́lọ́run tó gbélé yìí dìde lájàjàngbara fún wa ẹ má pa ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín ẹ má ru aburú sí ọbẹ̀ bá ti ru aburú sí aburú ń bọ̀ wá bá yín aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam anabi ní bẹ́ẹ̀ bá rí ntọ́wọ́ bẹ́ẹ̀ bá rí ntí òdùn mọ́ yín nú ẹ fọwọ́ yín kọ́ bẹ́ẹ̀ bá rí ntí òdùn mọ́ yín nú ẹ fọkàn yín kọ́ bẹ́ẹ̀ bá rí ntí òdùn mọ́ yín nú ẹ fẹnu yín kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fọkàn kọ́ tẹ̀ ń sọ pé yọ̀ọ̀dà náà ni ẹjẹ́ àṣẹ náà ni yọ̀ọ̀dà náà ni nǹkan wàá bàjẹ́ ẹnu larákùnrin fi kọ́ òkè sí ìlọ́wọ́ o kèé bá wọn já o ẹnu ló fi kọ́ pé òun fún yín lọ́jọ́ méje kẹ́ ẹ fi kú lórí ilẹ̀ bàbá òun ọjọ́ méje ẹnu ló fi sọ̀rọ̀ ọ̀nù tànàbì wí ẹnu lè sọ̀rọ̀ ànábì ní ẹ fọwọ́ kọ́ bẹ́ẹ̀ bá rí tí ò dùn mọ́ yín nú ẹ fọwọ́ yín kọ́ ni pé ẹ jagun ẹ bára yín jà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹ fẹnu yín kọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹ fọkàn yín kọ́ aṣáájú ẹ̀dá wa ní ọkàn tó fẹ́ fi kọ́ òun lọ́lẹ̀jù nínú ìgbàgbọ́ òun lọ́lẹ̀jù nínú ìgbàgbọ́ ẹ ṣọ́ra yín ẹ̀yin Yorùbá ojú ayé yìí láwà wọ́n pa ọkọ̀ olóyún fún wa àwọn Fúlàní yìí náà ni
níjọ́ tíjọba ti ń sọ fún wọn mẹ́ńtọ́ pọkọ olóyún jáde àmọ́rí. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ arábìnrin tí ń ta epo lérú àwọn pa òun náà o àpagbé ni o. Aborode èyí tó jẹ́ dókítà ní Bàràpá wọ́n mú èèyàn lọ fẹjọ́ sùn pé ẹ̀dàkọ ẹ̀dà màálù ẹ̀ fi jẹ oko òun ẹ̀dẹ̀ sómógiri ẹ̀dẹ̀ sapa kí lè rí ṣe sí. ẹnìkan lọ́lọ́run wá lò kó fi ẹnu halẹ̀ mọ́ wọn sì họ nígbà níjà wò pé ẹ̀ńtọ́lọ́ ń gbà fún lélẹ́ ẹ̀tún wa ni wọ́n lọ gbé kí lè fẹ́ gbé fún ẹ̀sùn wo lẹ́ fi kàn án gbẹ̀yàn bá pìtàn rú ẹ̀ lórílẹ̀‐èdè yìí bẹ́ẹ̀ bá ṣàjọrò rú ẹ̀ lórílẹ̀‐èdè yìí ẹni tí ìṣètẹ́tọ́ sẹ̀rí ọlọ́run ó fi dé wáyé ẹni tí ìgbégbèsè rẹ̀ tọ́lọ́run ó fi máa dá yín sẹ̀rí àmì ẹjọ́kọ̀ sí ẹjẹ́ ronú lórílẹ̀‐èdè yìí ẹ̀yin yóò bẹ́ẹ̀ ronú dáadáa ṣébi àwà yìí lọ́yẹ̀ àwà gbogbo nkárakùnrin ń jà fún lánàá lórílẹ̀‐èdè yìí ọmọ jáde iléèwé kò ríṣẹ́ ọmọ lọ sùkúù kò ríṣẹ́ gbogbo àwọn obìnrin ló daṣẹ́wó káàkiri gbòòrò gbogbo nǹkan ló bàjẹ́ kò dáa mọ́ níbo la fẹ́ bẹ́lẹ̀ yìí já ẹ̀yin olórí orílẹ̀-èdè yìí tẹ́ ẹ jẹ́ ẹ̀yin tí Yorùbá ẹ lọ ṣàjọrò ikú ọ̀gbọ́dọ̀ pọ̀ ọmọ Yorùbá máa láì tásìkò rẹ̀ àwọn Fúlàní tí wọ́n ń pa wálẹ̀ Yorùbá yìí tó gẹ́ẹ́ nígbà wọ́n gbé wàhálà wọn dé nísàwò lẹ́kọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìyàwọn àjọ táwọn náà bẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí lé ara alé nísàwò lọ́nà Greek nísàwò tí wọ́n lé ara alé tí wọ́n lé ara oko tí wọ́n ìjọba Èkó sì ṣe wọ́n sì ṣàjọrò ẹ lọ wo bẹ̀ ní ìsìn bíbẹ̀ ibẹ̀ ò ṣe é wọ̀ fún nílé mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di tí wọ́n ń sùn tí wọ́n ń harùn nígbà àwọn Fúlàní yìí náà bẹ̀rẹ̀ wàhálà mẹ́jú ẹ̀fùtù pẹ̀lọ́kadà wọn tógun ṣẹlẹ̀ wọ́n láwọn ò fẹ́ wọn mọ́ ń bẹ̀ wọ́n láwọn ò fẹ́ wọn mọ́ máa 12 rárá kò gbọ́dọ̀ sọ́kadà kankan bẹ̀ Yorùbá nìkan làwọn sì fẹ́ kọ́ máa gun mọ́rúwá ń bẹ̀ látijọ́ náà ni wàhálà ti dópin máa 12 ó ti lé lọ́dún kan ní ìsìn tá a ti gbọ́ wàhálà ń bẹ̀ ńgbà wọ́n lé àwọn bòròró yìí dànù ìjọba Èkó bá ti rí pé àwọn bòròró yìí pọ̀ tí wọ́n kọ́ ọ̀kadà wọlé àsìrán àwọn tax force àní wọ́n lọ kó gbogbo ọ̀kadà wọn wọ́n tún lé wọn lù wọn bẹ́ẹ̀ náà ọkùnrin yìí náà ṣe lókè Ògùn ó ní ẹ máa lọ àbẹ̀wò ni wàhálà ẹni àgbà láàyè bí ó wá máa jẹun kó wá máa mu a sì bẹ̀rẹ̀ sí pa la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ló ń sọ fún aṣáájú ẹ̀dá Muhammad lórí ọ̀rọ̀ ẹ̀yin olórílẹ̀-èdè ẹ̀yin olórí Yorùbá Ọlọ́run ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ń bá yín sọ̀rọ̀ ń fi alukurani bá yín sọ̀rọ̀ lórí àwọn àgbésẹ̀ tẹ́ ń gbé wọn lọ gbé tààní kí ló ṣe fún yín dáìfì fẹ́ gbé ẹbẹ́ ìrànjú kalẹ̀ tí wọ́n fi ń pa àwọn èèyàn ńláńláńláńlá Yorùbá kí lè rí ṣe sí ọ̀rọ̀ Ọlọ́run fi alukurani bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya Dauda inna ja'alnaka khalifatan fil ardi Ọlọ́run mo pè ẹ̀yin Ọlọ́run pè ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá àtọba nù yín àti ìdòye nù yín àti olórí nù yín àti gómìnà nù yín àti kánsílọ̀ nù yín àti chairman nù yín àti olówó nù yín àtàlágbára nù yín àtàfà nù yín àti christianity nù yín Ọlọ́run mo pè yín. inna ja'alnaka khalifatan fil ardi Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ yín àfihàn ṣe mọ́gàjí kọ̀ọ̀kan sádùúgbò kọ̀ọ̀kan ni àfihàn sọ lórí sádùúgbò kọ̀ọ̀kan fàákùmù bayna nnasi bil haqqi ẹ ṣe ìdájọ́ dọ́gba ẹ ṣe ìdájọ́ òdodo kí ló máa dé yẹn mọ́ ṣe tẹ́ fi níwó rẹ̀ gbé kí ló ṣe kèé fọwọ́jà o kèé yìnbọn o ní kìsíńjọ òní olọ́lọ́ ọbẹ̀ o tó lè lé àwọn tí ń dààmú wọn bẹ̀ tó lè lé wọn kú ń bẹ̀ o sẹ́sàn tó yẹ àfisẹ́ lélẹ́yìí káre ìjólé ẹ̀ sẹ́sàn tó yẹ àfisẹ́ lè káre ìjólé ẹ̀ wọ́n ń bọ̀ wá gbé ọlọ́pàá ń bọ̀ wá gbé bọ́lọ́pàá bá wá gbé sédùnú tàwa ni. fàákùnú bayna nnasi bil haqqi àtọ́ba ìlú yín àtìjòyè inú yín àtọlọ́lá inú yín Ọlọ́run nípò tí mo fi yín sí yẹn mo fi yín síbẹ̀ kẹ́ ẹ lè ṣèdájọ́ ọdọ́gba láàrin ara yín kẹ́ ẹ gbé ìlànà kan náà kalẹ̀ tí ó mú àlàáfíà jọba sínú ìlú níjọ́ táwọn Fúlàní ti ń pààyàn kí ló dé tẹ̀rẹ̀ pé IG ọwá kó wọn
ńgbọ́ ọmọ tí yín wá dìde tó ní tó gẹ́ ẹ wá ní káyìí ọwọ́ amú tẹ́ ẹ bá ìdánrú ẹ̀wò ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ìdánrú ẹ̀wò ẹ rí ìbínú Ọlọ́run lẹ́ kọ́ lẹ́tà sí. wàlá tẹ́tẹ́bì ilẹ̀ àwa ọlọ́ni ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu ẹ̀yin olóṣèlú wa ẹ má tẹ̀lé ìfẹ́ẹ́nu ẹ má fi ẹnu bà ọmọ tìyín jẹ́ ẹ má fi ẹnu bà á jẹ́ ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu ọlọ́ni ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu ara yín ẹ má torí ń tẹ́ jẹ ẹ má fi bọ̀ọ̀dẹ̀ jẹ́ ẹ má torí ń tẹ́ fẹ́ ẹ má fi bayé jẹ́ ẹ má torí ń tẹ́ fẹ́ dà lọ́la ẹ má fi bàlújẹ́ mọ́ wa lórí. wàlá tẹ́tẹ́bì ilẹ̀ àwa fàyọ̀dínláka sabilillah gbogbo ẹni tó bá tẹ̀lé fẹ́ nínú yín torí tó fẹ́ dà lọ́la tó fi talẹ̀ Yorùbá fáwọn Fúlàní tó fi balẹ̀ Yorùbá jẹ́ pé Fúlàní ọ̀rá ìwọlé nítorí tó ń fẹ́ dà Ọlọ́run ní o ti ṣìnà Ọlọ́run ní ẹ ti kùnà iná lẹ́dínà yudillu an sabilillah ẹni ọba wa kùnà kúò lójú ọ̀nà Ọlọ́run ọba lahum asabun shadidu torí ayé tó fi ta àwọn ọ̀ràn tiẹ̀ tó fi bà àwọn ọ̀ràn tiyín jẹ́ tẹ́ fi ń fẹnu àtẹ́ lu ọmọ ọlọ́mọ fẹnu àtẹ́ bàjẹ́ wọn ní kan náà kíní kan lẹ́kìtì ilẹ̀ ìkókó ẹ̀ òun náà ń sọ̀rọ̀ rádaràda ń pìtàn tí ọ̀ yóò pìtàn ebó ti fún ọ lésì ó ti fún ọ lésì ní ìsìn ojú ẹ̀ ti já ó fún ọ lésì ojú ẹ̀ já. làwọn asáàbù ṣẹdíìdù ọlọ́ní ìyà tó gbópọn ń bẹ ńlẹ̀ fún yín ẹ lòpọ̀ náà tán ọdún òpè ẹ padà bọ̀ wá dèyà lọ́dọ̀ èmi Ọlọ́run. bí máa nà sún ìyá ọmọ ẹ̀ sáàbì ọlọ́ní gbogbo ẹ̀yin olórí Yorùbá ẹ gbàgbé pé padà sọ́dọ̀ Ọlọ́run jọ kan tọ́lọ̀ wọn máa bí léèrè pé bó lẹ ṣe ṣayé kí lẹ fẹ́ sọ fọ́lọ́run jọ náà ẹ jẹ́ á ṣọ́ra wa lẹ̀ Yorùbá ẹ jẹ́ á ṣọ́ra wa dáadáa ẹ jẹ́ á ṣọ́ra wa ẹ má jẹ́ àtàrà wa lọ́pọ̀ ẹ má jẹ́ àbalẹ̀ ara wa jẹ́ ẹ jẹ́ àdìde ká ranra wa lọ́wọ́ ká pọwọ́pọ̀ ranra wa lọ́wọ́ ká lè bá a bọ́ nẹ́nu wàhálà yìí ntọ́lọ́run lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ ntí Olúwa lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣe Ọlọ́run ó ṣe é bẹ́ẹ̀ bá ti lẹ́ẹ̀ ṣe yóò máa wò yín ràn ní bẹ́ẹ̀ bá dìde pé tó èyí táwọn Fúlàní adarán yìí ṣe tó àfẹ́ wọn mọ́ Ọlọ́run lèmi náà sọ̀pọ̀tì yín èmi náà tì yín lẹ́yìn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń wọra yín ran Ọlọ́run mọ́jẹ́ yẹ ọwọ́ ajẹ́ yín gbé Ọlọ́run mọ́jẹ́ yẹ ọjẹ́ yín gbé sí Sunday Igboho fọkàn rẹ balẹ̀ fáyín tàwálà o Alukurani náà báwọn náà sọ̀rọ̀ fáyín tàwálà o bí gbogbo ayé bá láwọn ò ṣe tiẹ̀ mọ́ bí wọ́n bá ń fi ẹnu ẹ̀gán kún iṣẹ́ tó ń ṣe ọlọ́nímọ̀ torí ẹ̀dá dúró ò ṣe nítorí wọn torí èmi ló fi ń ṣe torí èmi Ọlọ́run rẹ ló fi ń ṣe fàkúlẹ̀ àṣìbí Allah máa sọ fún wọn pé bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe tèmi bẹ́ẹ̀ bá lẹ̀ ní ṣe dáadáa èmi ó máa ṣe dáadáa nítorí pé ọba onídáadáa ni ó padà wá tó ọ ọba onídáadáa yóò padà wá tú ọba onídáadáa ni yóò padà wá san ọ́ lẹ́san rẹ yóò padà san ọ́ lẹ́san dáadáa tó ṣe fàyín tawallaw faqul hasbi Allahu la ilaha illa huwa ọba tí ó sẹ́nìkan fòun tawakkaltu sí Sunday Igboho ọlọ́ni ọ̀fẹ̀yìntì tawakkaltu ọ̀sán rẹ àárọ̀ rẹ alẹ́ rẹ òru rẹ gbogbo bọ́ bá ń lọ bọ́ bá ń bọ̀ ọlọ́ni ọ̀fẹ̀yìntì ọlọ́ni ó gbójúlé tawakkaltu ọlọ́ni ó gbójúlé la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim ọlọ́ni kan náà ló jókòó lórí àga ọlá rẹ̀ tí kì í tó gbé tí kì í sùn bí gbogbo ayé bá sùn tán ọlọ́run ní sọ ni ọlọ́run náà ni ó máa sọ ọ lọ ọlọ́run ni ó máa sọ ọ bọ̀ kankan ò ní í ṣe ọ má torí ẹ̀dá dúró o ò ṣe nítorí wọn o torí ọlọ́run ló fi ń ṣe nítorí àwọn tí ò lára tí ò léèyàn torí àwọn ọmọ òrukàn torí àwọn aláìní torí àwọn tí wọ́n ń dáko tí wọ́n pé àágùn wọn ni wọ́n fi ń jẹ ni wọ́n fi ń mu máa ṣe ń so ọlọ́run ó tì ọ́ lẹ́yìn má ṣe ń torí èèyàn pọ̀ bá ṣe ń torí èèyàn ẹ̀san tí wọ́n sàn nù o ìpínlẹ̀ ní dọ́mẹ́ta ní ìsìn wọ́n lè dólé rẹ̀ àwọn èèyàn búnú àwọn èèyàn tó dáa sì ń ṣàdúrà fún ọ àdúrà wọn ó sì mú ọ kankan ò ní sí ọ alibarikola ṣáájú ẹ̀dá anabuwa Muhammad ọlá bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar àmín.